Universal Culture Television, votre excellent carrefour culturel. Ẹ kú ojúmọ́ ti tòní lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Universal Culture náà ni ẹ ti mọ̀ wá báyìí gẹ́gẹ́ bí ti ẹ ti ṣe láti orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni àti ìbàdí. Àkàndé Sàtà náà ni orúkọ títí èmi jẹ́ ọmọ àfijàsùn pètè ẹ̀rí ọmọ àfijàsùn gbòǹjà ayò gàngán náà ni jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí oríkì ti pa. Wọ́n kọ́ sọmọ títí ẹ̀ lẹ́kọ́ ní àlọ́ ìjùmọ̀ àti tòní. Ọmọ Yorùbá orí ètò ọmọ Yorùbá náà ni àti ìbẹ̀ báyìí ọmọ Yorùbá lè bí wọ́n kọ́ àṣà ṣe pàtàkì ó ṣe kókó. Ǹjẹ́ lójúmọ́ títí lórí ètò ọmọ Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe ṣe lánàá tí a sọ nípa àwòkù lójúmọ́ títí ní a ò fẹ́ lọ àwòkù gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ àsìkò ọdún là ń bẹ̀ àsìkò ìpalẹ̀mọ́ ọdún gẹ́gẹ́ bí ọdún Kérésìmesì àti ìparí ọdún bá ṣe pé ọdún January tàbí ọdún Janvier lédè ilé ìbò. Ǹjẹ́ báwo ni a ṣe kí ẹni ní àkókò tí a wà yìí? Tàbá wò ó, a wà nínú ìparí oṣù tí a ń pè ní December, èyí tí a ń pè ní December tí a tún ń pè ní oṣù ọpẹ́ ní èdè Yorùbá. Báwo ni a ó ṣe máa kíra wa? Báwo la ṣe kí ẹni wípé a kú ìpalẹ̀mọ́ ọdún? Tí a bá ti wọnú ọdún, tí a bá fẹ́ kíra wa, ẹ ká máa kíra wa wípé ẹ kú ìwọ ọdún, ẹ kú ìwọ ọdún, ẹ kú ìwọ ọdún ọ̀tún, ẹ kú ìwọ ọdún òsì, bẹ́ẹ̀ ni ẹ ká máa kíra wa. Nítorí àti ìwọ ọdún máa ń ṣe ìpalẹ̀mọ́ tí a bá fẹ́ kí ẹni. A sọ wípé ẹ kú ìwọ ọdún. Tí a bá ti wọnú ọdún, nígbà tí ṣàjọ̀dún, a ó máa kíra wa tí a bá fẹ́ kíra wa wípé ẹ kú ọdún gàgà bí ẹ kú àjọ̀dún. Inú ká wípé ẹ kú ọdún o tàbí ẹ kú àjọ̀dún o. Báwo bẹ́ẹ̀ náà ni a ó máa kíra wa. Tí a bá ti wá ṣọdún tán, tí a bá ti kú ní àkókò ọdún, tí a bá fẹ́ kíra wa, a mọ̀ kíra wa wípé ẹ kú àlàjá ọdún, ẹ kú àlàjá ọdún náà ni lédè Yorùbá. Gbogbo àwọn ọmọ Yorùbá tá a bẹ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé láti òkè délẹ̀ nílò ọ̀gbọ̀nmọ́lẹ̀ nílò àpẹẹrẹ. Ọdọọdún náà ni à ń rorógbó, ọdọọdún náà ni à ń ráwùsá, ọdọọdún náà ni à ń rọmọ tuntun lórí àjẹ. Elédò àkùnrin fi wálẹ̀. Àkàndé Sàtà lójúmọ́ títí òní ṣókí náà ni ọbẹ̀ oge a ò ní èrò jù báyìí lọ láti orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Universal Culture. Akéwìgbé pátá wípé ẹ̀sìn púpọ̀